tọ́ ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan láyé ṣé ẹ rí bí èèyàn ṣe máa ń ta ìbọn nínú èdè Yorùbá béèyàn ṣe ń tàbọn nínú èdè Ìgbò bẹ́ẹ̀ náà la ṣe ń ta ìbọn nínú èdè Yorùbá ìyẹn èdè abínibí ṣùgbọ́n àwọn èèyàn kan wá wò ó pé bóyá èdè Ìgbò nìkan lèèyàn ti máa ń ta ìbọn bá a ti ń tàbọn nínú èdè Ìgbò náà là ń tàbọn nínú èdè Yorùbá a gbéra wa débẹ̀ a gbéra wa rìn a sọ àwọn ìtumọ̀ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ fúnra wa torí ohun tí ètò yìí wà fún ni bí àṣà àti ìṣe ilẹ̀ wa bí ò ṣe ní parẹ́ bí ò ṣe ní wọ̀ọ̀kùn bí ò ṣe ní dìmẹ́rí wọ́n ní nání nàní nání ohun àbánilà nání ọmọ aṣẹ́gìtà anáni èpo ògì ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun ni ìwọ̀ntúnwọ̀nsì wọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì ni o ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan o àwọn èèyàn ò mọ ìtumọ̀ ìpèdè yìí já ṣe kínní níwọ̀ntúnwọ̀nsì tí wọ́n bá ní ọ̀dà kí ni ìtumọ̀ ìwọ̀ntúnwọ̀nsì gan àwọn mìíràn ń ròyìn pé bóyá ìwọ̀ntúnwọ̀nsì ní wọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì láyé o ayé ò gba kólekóle o ìwọ̀ntúnwọ̀nsì láyé o ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo ẹ o èèyàn gbọ́dọ̀ ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì o kí wà ní ìwọ̀ntúnwọ̀nsì gan ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe ìmọ̀wọ̀n ara ẹni ló túmọ̀ sí ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé ká mọ̀ wọ́n ara wa ohun tí ìwọ̀ntúnwọ̀nsì tó túmọ̀ sí ni pé ká ṣe déédéé èyí tó ń pè ní àwọn kan máa kíra wọn ní ọmọ lálọ́mí fún mi kí n fún ọ ìwọ jèjì kémi jèjì ká pín dọ́gbadọ́gba ìrẹ́jẹ òsì àwọn lálọ́mí ni wọ́n máa kíra wọn bẹ́ẹ̀ wọ́n ní ká jọ ṣe dọ́gbadọ́gba ó dáa ṣe rí ìwọ̀n scale láyé àtijọ́ ẹja wo ọwọ́ wa báyìí ẹ rí i pé ọwọ́ wa dọ́gba ọwọ́ ọ̀tún ọwọ́ òsì méjèèjì dọ́gba pé ìta fẹ́ ṣe yìí o ìwọ̀n tẹ́ ẹ bá fi ọwọ́ ọ̀tún bù náà ní kẹ́ ẹ fi tòsì bù kó bàa lè dọ́gba èyí tẹ́ ẹ bá bù sọ́tún ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ ṣe nǹkan tí bá fi ọwọ́ ọ̀tún bù nǹkan tí mo wá fi agolo tí mo fi bù kejì ó ṣe é ṣe kó jura lọ ṣùgbọ́n ọwọ́ wa méjèèjì kò lè jura o láì sọwọ́ abàmì wọ́n ní ó dá ẹja ṣe kínní níwọ̀ntúnwọ̀nsì ẹja ṣe ní dọ́gbandọ́gba ẹ má jẹ́ kó ju ara wọn lọ ìwọ̀n ọ̀tún ìwọ̀n òsì méjèèjì yóò dọ́gba ibi tí ìpèdè ń ti jáde nù púpọ̀ nínú àwọn àgbààgbà tàbí àwọn ọ̀dọ́ ayé òde òní wọn ò mọ̀ wọ́n á sì rí i pé àṣà àti ìṣe wa yìí ó ń dì mẹ́rí ó ń wọ̀ ọ̀kùn ó ń lọ díẹ̀díẹ̀ àwọn èèyàn á sì máa pèdè wọ́n máa sọ ìwọ̀ntúnwọ̀nsì láyé ìwọ̀ntúnwọ̀nsì láyé o ẹ wá rí pé ìpèdè ń gan kò bá ìwọ̀ntúnwọ̀nsì ayé mu ìwọ̀ntúnwọ̀nsì láyé o that is dọ́gbadọ́gba pé bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́ni kò mọ̀ wọn ara ẹ̀ ní kò mọ̀ pé ìwọ̀ntúnwọ̀nsì láyé ibi tí ìpèdè ń ti wúlò ní wípé wò ó ṣe é rí ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì ẹ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀n ọ̀tún ìwọ̀n òsì ẹ má jẹ́ kó jura wọn lọ no cheating ìwọ jèjì kémi jèjì bí oríkì àwọn lálọ́mí tọ́ kì í dùn kó pọ̀ wọ́n ní ṣókí lọ́bẹ̀ ògẹ́ tún pàdé wa fún àkọ́tún ètò mìíràn orí ìkànnì Awakọ́ni rédíò tv náà mọ́ lẹ́mọ̀tì láǹfààní àti mọ́ wò wá lónìí www.awakoniradiotv.com.ng lẹ́ẹ̀tì máa gbọ́ wa kèdèkèdè tó bá jẹ́ ti rédíò bẹ́ẹ̀ lórí Facebook Awakọ́ni rédíò tv lórí YouTube Awakọ́ni rédíò tv Instagram àwọn TikTok gbogbo àwọn social handles Awakọ́ni rédíò tv tọ́ lórúkọ gbogbo àwọn tájọ ṣiṣẹ́ pọ̀ fún tòní Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtúnkùrú bàbá wílẹ̀ sàtúpá ilẹ̀ Yorùbá bá àpìtàn ní gbogbo lẹ̀kílẹ̀ orí olórí kò ní kó ìrìṣẹ́ tí gbogbo wa ṣe o ẹgbẹ́nu yín síbí love you.